ẹ̀yin olólùfẹ́ wa sá lágbára lọ́wọ́ Ọlọ́run ìgbà ò ní lé mọ́ wa lágbára lọ́wọ́ Elédùmarè ọba ìgbà ò ní lé mọ́ wa ìlú ò ní lé mọ́ wa gbèdégbèdè báyìí ní irọ́ kókó làgbàlá bọ́gẹ̀dẹ̀ bá ti pọ́n tìlú ẹ̀ mọ́ dẹ̀ ni lágbára lọ́wọ́ Ọlọ́run yóò rọ̀ wá lọ́rùn. Lónìí mo kí mojúbà Elédùmarè ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ìjìdé ìdáyé ẹ̀gàn wọn tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ awakọ̀ mọ́ dànù bàbá mo júbà kí ìbà mi ṣe ìbà ilé ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí alápòore tọ́mọ aráyé ń pè lálápò kàrò tí gbé wọn ìdúkàlù kàlù mọ́ ìgbé mi báyìí ó mọ̀ gbìyànjú wa mi ó ṣe bà kí bà mí ṣe ìbórí àwọn ìbára orúfí ìbà ó sì bà kí bà mí ṣe ìbára wájú ìbèrè ẹ̀yìn ọkùnrin ìbò obìnrin ìbò ọmọdé ìbà àgbàlagbà ìbò oyún inú ìbà àṣẹ ìdí lónìí mo ṣe bà kí ìbà mi ṣe ìbà wọn tó dá kí n tó dá ìbà wọn tó tẹ̀ kí n tó tẹ̀ mo ṣe bà ìbò olúwo ìbà ojúbọ náà mo ṣe bà yìí ìyá fẹ́ gẹ́gẹ́ níyẹ́ mo ṣe bà bàbá ìbà yèyé ẹ̀jẹ̀ kojú mi sí ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́ mo tún dé orí ètò lénìí ní orí ètò tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa yálà èyí tí a ti gbàgbé táwọn máa wara wa ní etí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹ má gbàgbé mo máa ń sọ wípé gbogbo ẹnikẹ́ni tí mo bá ti kí tí mo pàdé tí mo kí pé ẹ kú ojúmọ́ tó sì dá mi lóhùn wàláhì olóògùn ni àfi tí ò bá rìn ní ìlànà rẹ̀ yòókù olóògùn gbogbo ọmọ Yorùbá olóògùn ni ìgbà tá a dé tán lórí pé kálukú ń yà káàkiri so ó túmọ̀ sí pé gbogbo ẹni tí mo bá ti rí bàbá mi kan ni wọ́n máa ń pa òwe kan wọ́n ní ọmọdé lóògùn jàkadì ó lẹ́gbẹ́ ó ní wọ́n ní tọmọdé bá lóògùn jàkadì ẹgbẹ́ ẹ̀ ló fi bá jà ẹ má jà sọ bẹ́ẹ̀ mọ́ o tó bá jẹ́ bẹ́ẹ̀ bàbá títí ẹ ló ṣe fún kọ́ bẹ́ẹ̀ bàbá mi tí mo sọ ìná sí máa ń sọ ọmọ ńlá wa lọ́yẹ pé tọmọdé bá lóògùn jàkadì bí báyàn sọ pé ẹgbẹ́ bàbá ẹ̀ ni pé ẹgbẹ́ ẹ̀ ló fi bá jà o tó bá jẹ́ bẹ́ẹ̀ bàbá títí ẹ ló ṣe fún kọ́ ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti rí ẹ jẹ́ ká máa fojú wò pé alágbára ni gbogbo wa bẹ́ẹ̀ ni torí pé ní tí wọ́n mọ̀ ní tí táyé mọ̀ kẹ́hìndé ò mọ̀ tí kẹ́hìndé mọ̀ táyé ò mọ̀ níbi tí títẹ nìkan pín síbẹ̀ títẹlòmíì ti bẹ̀rẹ̀ oògùn ohun tá a gbọ́dọ̀ mọ̀ sí jẹ́jẹ́jẹ́ ni ní ẹ̀yìn àgbàlagbà yín bàbá wa tí Ọlọ́run jogún ẹ̀ fún ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe ń lò ṣùgbọ́n àwọn àwòye sí i ló fẹ́ dàbẹ̀ ni pé bóyá à ń fẹ́ máa lò nílò tí kò dáa ní eléyìí tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n látakóró wọnú àdó kò lè gbọ́mọ inú ẹ̀wọ́ asáàrí gbogbo àwọn alágbára náà tí wọ́n ti lọ àrí bí wọ́n agbágbọ́ bá àti ẹ̀bá wọn agbọ́ bí wọ́n ṣe lo ìgbà kí Ọlọ́run Elédùmarè kó dákun kó fi gbà rọ̀ wá lọ́rùn ṣé gbogbo àwọn àṣírí yìí náà ni wọ́n ti kó lọ ni ṣé gbogbo àwọn àṣírí yìí sóò náà ni wọ́n ti kó lọ ni rárá o kì í ṣe gbogbo ẹ̀ o àṣírí sì wà lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà àṣírí sì wà lọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n sì wà láàyè tí wọ́n wà láàyè àṣírí ó sì wà lọ́dọ̀ wọn dáadáa ṣùgbọ́n nítorí àwọn ìwà kan tó wà lọ́wọ́ àwa àsìn nísìn mo máa ń sọ nínú fídíò mi ṣé mi ni màá dédé gbàdá sókè tí mo fẹ́ sáyàn tàbí màá mú igi òbí mo fẹ́ gúnyàn kò sí sí Ọlọ́run ní já rírú ẹ̀ so kò dẹ̀ rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì wọ́n ní bá ẹ̀yin àgbàlagbà yìí ní bákan náà là sí mọ́ sùn ṣùgbọ́n àlá tá a mọ́ lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó túmọ̀ sí pé gbogbo àwọn àṣírí gbogbo ẹ̀ náà ló sì wà nílẹ̀ Yorùbá àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá o àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá Ọlọ́run dá ewé àti egbò fún ìwúlò wa ni Ọlọ́run dá ewé àti egbò fún ìwúlò wa ni bí kálukú bá ṣe wá máa ń lò bí kálukú bá ṣe ní ọgbọ́n ní ìmọ̀ nípa ẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ó ṣe máa lò ó mo ṣe gbọ́ lẹ́nu àwọn bàbá wa kan tán ní ewé kan ó ní iye ọ̀nà tó gbà ṣiṣẹ́ ewé kan ó ní iye ọ̀nà tó gbà ṣiṣẹ́ túmọ̀ sí pé bó ṣe ń ṣiṣẹ́ ó lè ṣiṣẹ́ ìjàngbara a lè lò fún ìjàngbara a lè lò fún ìdíwọ́ àfi túdìwọ́ a lè lò fún máramọ́ a lè lò fún gbá a lè lò fáwo ní ewé kan ṣoṣo a tún lè lò fún tọ́jú so bí Ọlọ́run gbà yókù táwọn wò lágbègbè wa Ọlọ́run fún ní agbára títí ẹ̀ ewé kan ṣoṣo ń ṣiṣẹ́ so Ọlọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa kó má jẹ́ ká jọra wa lójú ẹ dákun mo fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa yín tí ẹ sọ pé ẹ pé bóyá kò lọ bẹ́ẹ̀ ni ó lè jẹ́ bẹ́ẹ̀ tí mo bá ti wà ní gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ọmọ oko lèmi tí mo bá ti wà ní oko ó ṣeé ṣe kó yé MTN mi yẹn kó mọ̀ lọ ìdí tí mo tún fi ń fi airtel number sí ibẹ̀ nìyẹn ẹ mọ́ gbàgbé pé mo sọ pé n tó jẹ́ ìyọ̀ǹda lórí àwọn àṣírí tẹ̀mí tí àwọn fi sílẹ̀ àwọn nǹkan bàbá wa tá a ti gbàgbé tá à ń rán wa létí òun náà ni ìyọ̀ǹda náà ni pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa Ọmọ Gíẹ̀sì TV ẹ
ẹ bá wa subscribe sí, ẹ bá wa share, ẹ bá wa comment. Òun náà ni oore àkọ́kọ́ tí ẹ ṣe fún wa. Ẹ má jẹ́ ká wá gbogbo àwọn iṣẹ́ tá à ń fi sílẹ̀ kò sí eléyìí tí a kì í ṣe ń bẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ kò sí eléyìí tí a kì í ṣe ń bẹ̀. K'Ọlọ́run Elédùmarè kó dákun kó ràn wá lọ́wọ́. Iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ lénìí, mo mọ̀ pé iṣẹ́ yìí tí mo bá fi sílẹ̀ màá gba call tó pọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà ní àwọn tí wọ́n mọ oògùn, tí wọ́n mọ̀ nípa nǹkan ìbílẹ̀ dáadáa. Kì í ṣe pé call tí mo fẹ́ gbà kì í ṣe pé kinní náà ó máa sọ fún mi pé iṣẹ́ yìí ó wà lọ́wọ́ àwọn. Iṣẹ́ yìí ó wà nínú mi dùn ṣàṣà níṣẹ́ tí màá fi sílẹ̀ tí mi ò ní rí èèyàn pè mí pé iṣẹ́ yìí bó ṣe wà lọ́wọ́ náà mo ṣe fi sílẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó ṣeun lórí ìyẹn. Ó túmọ̀ sí pé kì í ṣe pé à ń rorí sọ. Alihamdulilayi, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Eléyìí tí mo wá fẹ́ fi sílẹ̀ yìí, ìwọ tó bá ń la ìpèníjà kan kọjá, ìwọ tó bá ń fi ìnira lò gbà, ìwọ tí wọ́n ń dà láàmú láti ìbẹ̀rẹ̀ ayé. Ọkùnrin kan pè mí, ó ní wọn kí òun kú oríire rí. Ó ní wọn kí òun kú oríire rí. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ ká máa kí wa kú oríire o. Sẹ́mà tí wọ́n ń ṣe tó rọ̀ Ọlọ́run gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀, ọ̀pọ̀ èèyàn ló gbàbẹ̀ tó nira fún o tí ò láṣeyọrí. Kó wá láṣeyọrí, ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kó sì máa ṣe dáadáa. Kó máa ṣe dáadáa. Ẹ jẹ́ ká máa rántí. Ẹ jẹ́ ká máa rántí o. Okùn agba ló fi gòkè o. Ṣùgbọ́n gbà tó débẹ̀ tán fọ́nrán òwú ló débẹ̀ ló jókòó lé o. Òun fì. Òun fì o. Torí pé tó o bá jábọ́, tó o bá jábọ́, tó o bá jábọ́, ẹ jẹ́ á ṣe dáadáa. Ẹ jẹ́ á rántí ká ṣe dáadáa. Ẹni ayé ń yẹ lónìí kó máa rọra ṣe. Ẹni ayé ń yẹ lónìí kó máa rọra ṣe ni o. Oògùn tá à ń sọ yìí, ó gùn lọ ni. Ó gùn lọ ni. Ó gùn lọ ni. Ìwọ̀nba tó bá wà lọ́wọ́ ẹ, lò dáadáa. Lò dáadáa kí wọ́n lè wí nípa titi ẹ pé kò sí wọn tó lè ṣe. Tí wọ́n gẹ́gẹ́ bá wá jókòó tó o bá rántí, o bá yé lágbájá jẹ́, o bá lè yé tamẹ̀dòdè jẹ́, o bá yé làkàṣègbè jẹ́, bó ni ó ṣe máa rí fún ọ? Kí ni nǹkan tó ń gbé fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn? Mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Kí ni ọ̀rọ̀ tí iṣẹ́ tí mo wá ń sọ yìí, bó o bá ń la ìnira kan kọjá, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Àìríná, àìrílò ló ń kojú wọ, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ó ti jáde wọ́n sọ fún ọ pé àwọn àgbà ni, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ìdíwọ́ ni wọ́n bá pàdé lẹ́nu iṣẹ́ tó ń ṣe, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Torí pé tí ẹ̀dá ò bá tí ì débi tó ń lọ, wàláhì kò ní dúró. Kò ní dúró. Ọlọ́run tó sọ pé ká máa gbàdúrà ní ìgbà gbogbo, kò sọ pé tá bá ti gbà lẹ́ẹ̀kan ká dúró. Ó túmọ̀ sí pé ìgbìyànjú a gbọ́dọ̀ máa ṣe lọ náà ni a gbọ́dọ̀ dáwọ́ dúró. Ọlọ́run Elédùmarè yóò dé ìgbìyànjú wa ládé. Iṣẹ́ tí mo wá ń sọ yìí, iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ yìí, iṣẹ́ tó lágbára ni o. Ṣùgbọ́n ẹ lè fojú kékeré wò, iṣẹ́ tó lágbára gidi ni. Ẹ bá mi wá ewé ìmọ̀lágbà o. Ewé ìmọ̀lágbà o. Ewé àjò. Ewé ìmọ̀lágbà o. Ewé àjò. Ewé kọ́lé ọ̀rọ̀gbà. Ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí la máa gún. Tá a bá ti gún, a wá ra ògidì ọṣẹ. Ògidì ọṣẹ. Ṣé ẹ rí ògidì ọṣẹ yìí? Ògidì ọṣẹ yìí, ẹ bá mi pò. Tẹ́ bá ti gún àwọn ewé yẹn tẹ́ ẹ gún, a pò mọ́ ọṣẹ. Tá a bá ti pò mọ́ ọṣẹ tán, a kó sínú igbá. Ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀, odidi ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ la fi pò. La máa fi pò tán pátápátá. Ó túmọ̀ sí pé a jẹ́ púpọ̀ tí ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ yẹn a fi pò pátápátá àwa kó sínú igbá. A wá fi ìyẹ̀rosùn. Ìyẹ̀rosùn, mo máa ń sọ̀rọ̀ nípa ìyẹ̀rosùn. Ọ̀pọ̀lọpọ̀ ìyẹ̀rosùn tí wọ́n ń tà lórí igbá kì í ṣojú lówó. Tẹ́ bá wò dáadáa. Ẹ jẹ́ kí n mú mo rò pé mo ní ìyẹ̀rosùn bí mi. Ẹ wò. Ẹ wo ìyẹ̀rosùn. Ṣé ẹ ti rí bó ṣe rí? Ìyẹ̀rosùn, ojúlówó ìyẹ̀rosùn. Ẹ wo kọ́lọ̀ tó gbé wá. Ẹ wo kọ́lọ̀ tí ojúlówó ìyẹ̀rosùn tó gbé wá. Oko ni mo ti wá eléyìí fún ara ti tèmi. Tẹ́ wá rí eléyìí tẹ́ bá rà lọ́jà, ẹ rí pé yóò yẹ lónìí. Ojúlówó ìyẹ̀rosùn, ẹ jẹ́ ká fi tẹ fáìjì ògbè, ká wá dà lé ọṣẹ náà lórí lẹ́yìn tá a bá ti pò tán.
tá bá ti tẹ ìyẹ́rúsùn yìí á pè gbólóhùn rẹ̀ sí bó o lẹ́sìn bá mi pè gbólóhùn rẹ̀ ẹ mọ́ bá mi kọ́ lọ ká lọ. á ní òpópó kan ń kì í ṣe ilé alábàáhùn pẹ́pẹ́ amọ̀ kì í ṣe ilé ìgbín balùwẹ̀ kì í ṣe balùwẹ̀ akàn ó dífá fún èmi táyé ọlọ́gbẹ́ ńlá ọmọ àjà lọ́run lọ́jọ́ tí mò ń tì kọ̀lé ọ̀run bọ̀ wá sí ìkọ̀lé ayé abẹ́ ìyá mi ni mo gbà wá sílé ayé mo délé mo bá oṣó mo délé mo bá àjẹ́ mo délé mo bá èṣù mo délé mo délé ayé mo bá sànpọ̀nná. wọ́n wá ń bi mí pé kí lèmi ti ń jẹ́ mo lémi ni táyé lolú ọmọ ọlọ́gbẹ́ ńlá táyé lolú ọlọ́gbẹ́ ńlá ọmọ àjà lọ́run. oṣó bọ́ síbẹ̀ ó ní sẹ́mi ò mọ òun oṣó ní oṣó ni mo ní mo mọ ìwọ oṣó ní oṣó. àjẹ́ bọ́ síbẹ̀ ó ní sẹ́mi ò mọ òun àjẹ́ ní àjẹ́ ni mo ní mo mọ ìwọ àjẹ́ ní àjẹ́. èṣù bọ́ síbẹ̀ ó ní sẹ́mi ò mọ ìwọ òun èṣù ní èṣù ni mo ní mo mọ ìwọ èṣù ní èṣù. sànpọ̀nná bọ́ síbẹ̀ ó ní sẹ́mi ò mọ òun sànpọ̀nná ní sànpọ̀nná ni mo ní mo mọ ìwọ sànpọ̀nná ní sànpọ̀nná. wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí kì í jẹ́ kọ́mọ orílẹ̀ ayé ṣe rè tí kì í jẹ́ kọ́mọ orílẹ̀ ayé gbére àwọn tí kì í jẹ́ kọ́mọ ó kórè oko délé rè ọmọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí kì í jẹ́ kọ́mọ ó rí kí ara ó dẹ ọmọ ní òde ilé ayé nìyí. àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí kì í jẹ́ kọ́mọ tú yẹbẹyẹbẹ nìyí. mo bá gbéra ó di òkè gẹ̀tì nílé Ọ̀rúnmìlà mo délé Ọ̀rúnmìlà mo kẹjọ́ mo rò fún bàbá Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ní kí n lọ wá ayíkítí ẹlẹ́dẹ̀ kan wá Ọ̀rúnmìlà ní kí n lọ wá ògidì ọṣẹ wá Ọ̀rúnmìlà wá ṣẹ́ ṣiṣẹ́ ifá fún mi ó wá ní kí n máa sọ fún wọn wípé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní ń rọ ẹlẹ́dẹ̀ láwùjọ ẹranko gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní ń rọ ewéko ní ń rọ kọ́lé ọrọ́gbà láwùjọ ewéko kárakú dẹ̀ mí gbogbo aburú ara mi ẹ bá ti ń sọ pé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní ń rọ ẹlẹ́dẹ̀ láwùjọ ẹranko kárakú dẹ̀ mí bẹ́ẹ̀ ni gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní ń rọ kọ́lé ọrọ́gbà láwùjọ ewéko kí ara kó dẹ̀ mí gbogbo nǹkan tí mò ń pè àṣàdúà lójú gbogbo igi oko ni mo lágbà orí fi làlàlà tí fi gbádé borí kí n là kí n lu kí n gbélé ayé ṣe dáadáa àṣàdúà gbogbo òdìwọ́ tá à ń kojú àṣàdúà rẹ̀ àjò oko ló ní kí tó só tàjẹ́ tèmèrè tí ẹlẹ́bọ lóògùn kí wọ́n ó jó kí wọ́n ó jó mọ́ mi kí wọ́n máa kó ọwọ́ wọn ire tó wà ní ìkápá wọn kí wọ́n máa kó wá fún èmi lágbájá ọmọ lágbájá fún èmi lágbájá táyé lolú ọmọ àjà lọ́run bí a sì pé gbólóhùn rẹ̀ nìyẹn. ẹ wọ́n gbà yìí pé mo sọ pé ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ láfi pò ó kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní wọ ọṣẹ yìí láràárọ̀ ẹni tó fẹ́ dọ̀gá lẹ́nu iṣẹ́ ẹni kò lò ẹni tó ń wá àgbéga lẹ́nu iṣẹ́ ẹni kò gbìyànjú iṣẹ́ yìí iṣẹ́ tó dájú púpọ̀ ni. mo kí wa lẹ́ẹ̀kan sí o ọmọ díẹ̀ sí herbal and cosmetics production mo kí gbogbo lé ẹ dákun gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ bá wa subscribe sí YouTube channel wa ọmọ díẹ̀ sí TV ó náà ní orí àkọ́kọ́ tẹ́ yọkọ́ ṣe fún wa. mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ onílé mo dúpẹ́ lọ́wọ́ àlejò gbogbo yín tẹ́ subscribe gbogbo yín subscribers wa mo dúpẹ́ mo kí yín ẹ ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń pè wá láràárọ̀ ọkọ ẹlòmíì ni ó jí mi tí wọ́n ṣàdúrà mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹlòmíì ó fẹ́ gbọ̀ránṣẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o lágbára lọ́wọ́ Ọlọ́run àjọṣe wa kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè ọba mo kí gbogbo onílẹ̀ kan sí àdúrà wa gbà níbi tó wá gbàdé kò ní takú síbẹ̀ o ẹ ṣé o mo dúpẹ́ o. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08061408254 àti 07083907513 òní Airtel nọ́mbà wa tẹ́ bá pé MTN tí ò bá lọ ẹ ti mọ̀ pa àti kọjá sí abúlé wa nù kò ṣeé ṣe kó mọ̀ lọ nẹ́tíwọ́ọ̀kì ibẹ̀ ọ̀dẹ̀ tí ì dá MTN ò tí ì dá ń bẹ̀ dáadáa ṣùgbọ́n Airtel kò sígbà tẹ́ pé tí ò lọ mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ onílé mo dúpẹ́ lọ́wọ́ àlejò gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re pátápátá mo dúpẹ́ o mo dúpẹ́ gbogbo ẹ̀yin lọ́balọ́ba mo dúpẹ́ pé òkun mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o kábíyèsí mo dúpẹ́ yẹn fẹ́ dárúkọ mo dúpẹ́ o 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 mo dúpẹ́ gan ẹ ṣé mo dúpẹ́ gbogbo oore tọ́lọ́run ṣe fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run yóò dẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ ní fojú sunkún kankan nínú oore tọ́lọ́run ṣe fún yín mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ gan ni sà.